Hello, ẹ̀yin èèyàn mi, ó máa ga o. Ẹ pẹ̀lẹ́ kú bó ṣe ń lọ, a kú ọdún èní, ayọ̀ abara kínkìn, a ṣe èyí tó jù bẹ́ẹ̀ lọ níparí ọdún yìí, a tún máa ṣe èyí tó jù bẹ́ẹ̀ lọ níparí ọdún lágbára Kristi Jesu, lágbára Ọlọ́run alágbára gíga. Ẹ ṣé o, a kú oríire, a kú àlàjá ọdún, a kú bá ṣe bẹ̀rẹ̀ ọdún tuntun. Lágbára ìjẹ́ Jésù, Ọlọ́run máa bá wa lọ pẹ̀lú oore ọ̀fẹ́ ẹ̀. Ayọ̀ àti àlàáfíà tá fi bẹ̀rẹ̀, ayọ̀ náà la máa tún fi parí ẹ̀. A ní rí lábúrú in Jesus name. Ẹ̀mí Ọlọ́run á bá wa wo àwọn ọmọ wa in Jesus name. Ẹ ṣé gan-an ní bẹ́ ṣe ń tẹ́tí sí wa. Ó ga ìgbádùn pọ̀ látàárọ̀, a kàn ń lọ sọ́tùn, à ń lọ sósì, à ń ṣe kíni. Mo láwọn èèyàn mi, mi mà tí ì feed wọn lálẹ́, jẹ́ pé etí tẹ fi ń gbọ́ mi, Ọlọ́run ò ní jẹ́ kó di o. Nǹkan tó ń ṣẹlẹ̀ ni pé Naomi, ẹ mọ̀ pé 2026 yìí, àwọn adọ́rùn mọ́tọ́. Wọ́n ní irọ́ ni o, kábíyèsí ò fẹ́ Naomi mọ́ o. Irọ́ ni o, Naomi ò sí láàfin mọ́. Ṣé kábíyèsí lè jáde síta kó sọ pé Naomi ò sí nínú ayé òun? Kábíyèsí sọ pé ayé òun ni Naomi, without Naomi, pé ayé òun bàjẹ́, pé láyé òun ò lè ṣe nǹkan kan lẹ́yìn Naomi. Ẹ dẹ̀ máa sọ pé Naomi ti lọ. Naomi wo ló lọ? Ẹ̀yin mọ̀ nǹkan tí kábíyèsí ṣe lábẹ́lẹ̀. Naomi lọ, kábíyèsí lọ bá Naomi tó jẹ́ pé ṣe náà òun ló fa result ìbẹta tó jẹ́ pé wọ́n jọ ṣeré. Eré náà ló wá di ìbẹta. Àwọn kan yìí sọ pé láyé kò fẹ́ irọ́ ló pa kíní kan pàǹpà irọ́ dẹ̀ ni. Ẹ máa sọ pé irọ́ ni. Ọlọ́run ní ṣe ládọ́rin mọ́tọ́. Kábíyèsí ń jayé ọba o. Àwọn ìbẹta, àwọn màlẹ́kà tó Ọlọ́run tún fi ta wọ́n lọ́rẹ. Naomi yìí wà ń ta o nígbà yẹn o. Kí àwọn aríran tó sọ pé kábíyèsí kó máa bí ìbẹta. Àwọn inú ìyàwó àwọn olórí ló máa fún ní ìbẹta, ló máa ṣe ló máa mọ̀. Ìgbà yẹn ni Naomi fi ní oyún yẹn o. Tó fi sọ pé Naomi ló máa bí i. Tí gbogbo àwọn olórí ẹ̀ ṣàmọ̀ gbogbo story yẹn tó bẹ̀rẹ̀ sí ní forí gbárí pé àwọn làwọn fẹ́ bí àwọn làwọn fi wọ́n wá oyún wá kò sí ìtorí oyún ní. Aṣọ ọmọ ìlérí ni. Bọ́lọ́run ṣe ìlérí fún Tádéníkáwò. Tọ́lọ́run ṣe lọ́mọ ìlérí. Èyí gbogbo obìnrin bímọ fún kábíyèsí. Nígbà tí Naomi gan lọ, kò sẹ́ni tó sọ pé ó máa bí ọkùnrin. Bẹ̀tẹ̀ ọmọ yẹn mystery nìyẹn Tádéníkáwò. Ọlọ́run ní òun ló máa bí àrólé fún kábíyèsí. Gbogbo yín pátápátá tẹ̀ ń sọ pé Naomi o, irọ́ ni o, kò sígbà tó wọ tí kábíyèsí fẹ́ pé kò padà. Ó ti padà. Ẹ má wulẹ̀ tanra yín, ó ti padà. Bẹ̀tẹ̀ àwọn olórí gbàtọ́ ẹ̀yọ̀ tán wà láàfin. Àwọn náà jẹ́ kó rí mímú, náà jẹ́ kó gbà. Bẹ̀tẹ̀ nísìnyí, ó fi sọ pé 2026 yìí, ó ní kò sí rádaràda mọ́. Ó ní tóun bá tẹ̀ sọ pé kóun máa ro gbogbo ìwà tó ń ṣe fún ìwà tó ń fún un, tó ń jẹ́ kóun gbádùn, tó ń jẹ́ kóun mọ omi kó gbé kọ́ọ̀pù rẹ̀ pé ṣùgbọ́n this time around, ó lóun máa bá wọn fà á nítorí pé ó ní cheating ti ẹni. Ẹ̀yin lẹ wá bá wọn nídìí ẹrù òun, ẹ̀yin lẹ ní kó gbé ẹrù kúrò pé ẹ̀yin fẹ́ occupy rẹ̀. This time around ó sọ pé láyé o, 2026 nǹkan tó bá máa gbà lọ́wọ́ fún un. Torí òun àti kábíyèsí wọ́n ti ṣe for better for worse. Bẹ́ẹ̀ ni. Wọ́n ní worse tó wà ńbẹ̀ wọ́n, àwọn ti worse ẹ̀. Bẹ̀tẹ̀ nísìnyí better ló wá kù fún òun. Òun ò lè fi ọkọ òun lẹ̀ fún ẹnìkan. Tóun bá fọ ọkọ òun lẹ̀, pé kí ta ní bá òun tọ́jú ẹ̀? Pé ta ló fẹ́ bá òun tọ́jú kábíyèsí? Ń mọ̀ jẹ́ pé ìgbà tó wọ́n ní ohun ta fi sílẹ̀ lẹ́nu ewúrẹ́ ń tó. Tí ò bá jẹ́ pé àwọn tó jẹ́ pé àwọn èṣù láàlú tó fi oríṣiríṣi tó fi lé ẹni ẹlẹ́ni kúrò nídìí ẹrù, pé ta ló fẹ́ sọ pé kóun kúrò ní. Pé bí ò bá jẹ́ àwọn tó ń sọ pé àwọn fẹ́ lé kúrò nídìí ẹrù òun, pé kí ló ń fẹ́, kí ni nǹkan tó máa jẹ tó máa sọ pé òun fẹ́ fi kábíyèsí rẹ̀. Ẹni tó jẹ́ pé olólùfẹ́ òun ni. Nígbà tó wá já lójú àwọn méjèèjì, ǹjẹ́ wọ́n ti ríra wọn padà tán tó fara wọn padà sáàfin. Lẹ́yìn yẹn lọ́lọ́run tó wá fi ìbùkún sí tán fi wá bí ìbẹta. Kí ló dùn tó? Wọ́n tún ní irọ́. Ẹ máa sọ bẹ́ẹ̀, ẹ máa sọ pé kíni. Wọ́n lẹ́ni tó bá fẹ́ wo àti sùn akàn kó máa pẹ́ lórí omi. Òun lọ̀rọ̀ àwọn olórí tó wà láàfin àtàwọn ẹlòmíì tó tún wà láàfin, pàápàá àwọn tó ti sí láàfin.
Wọ́n sọ pé irọ́ ni o, tó ń ṣe kíní. But àwa la mọ gbogbo ohun in and out Ọ̀jájá. Àwa ti mọ Ọ̀jájá kì í ṣe ìgbà tí Naomi wà lọ́dọ̀ ẹ̀ láti mọ Ọ̀jájá. Naomi ò tiẹ̀ tí làálàá láti kúrò. Tó jẹ́ pé kábíyèsí tó bá ń lọ sí crusade báyìí, kábíyèsí máa ń tẹ̀lé lọ. Àìtí mọ àwọn ṣerékodé yẹn o, tó wá ṣẹ̀ṣẹ̀ wá ṣe bí alára ń sìn yìí o. Kò sí anybody tó wá disturb kábíyèsí o. Bí kábíyèsí ṣe wà yẹn, kábíyèsí ó máa ń lọ church, ó máa ń lọ crusade, ó tún máa lọ preach ní crusade. Ṣé ẹ mọ̀ pé àwọn ọba yẹn gbogbo all language ni ìṣẹ̀ṣe tí wọ́n á ṣe ìṣẹ̀ṣe, wọ́n á ṣe Muslim, wọ́n á tún ṣe Christian. So kò sẹ́ni tó lè yiri ẹ̀ wò, kò dẹ̀ sẹ́ni tó lè sọ pé kí ló dé tí kábíyèsí bá Naomi ṣe ẹ̀sìn Naomi, ẹ̀sìn kábíyèsí ni. Ṣó yé wa? Ọlọ́run kan ṣoṣo ni gbogbo wa ń sìn. Ó ní ẹ̀sìn ló kàn yàtọ̀ síra wọn. So ẹ jẹ́ kí gbogbo wa mọ̀ pé kábíyèsí tó bá Naomi ṣe ẹ̀sìn ẹ̀, nǹkan tó Ọlọ́run fẹ́ nìyẹn. Torí ẹ̀ lọ́lọ́run ṣe ń bùkún kábíyèsí. Ṣó yé wa? Torí ẹni tó ní ẹ̀mí, òun ló ní ẹ̀mí, òun ló ní ẹ̀mí wa. Torí ẹ̀ la ṣe gbọ́dọ̀ respect ẹ̀. Ẹni bá sọ pé òun ò ní pé tí Ọlọ́run bá wò, ó fi rẹ̀ ṣòfò, fún rẹ̀ ṣe ẹ̀sìn. So a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé kábíyèsí ó mọ Ọlọ́run. Torí ẹ̀ ni Ọlọ́run ṣe ń bùkún fún. Torí ẹ̀ ń bùkún fún òun àti ìyàwó ẹ̀ Naomi. Ọpẹ́lọpẹ́ Naomi kò jẹ́ Kristẹni ní ọ̀dọ̀ kábíyèsí. Òun ló ń gbé kábíyèsí o. Ó ń gbé kábíyèsí ní gidi gan. Torí ẹ̀ Ọlọ́run dìde rán Naomi wá fún kábíyèsí. Nítorí náà olórí Naomi sọ pé ṣé this time around 2026 ni ó ní gbogbo awuyewuye nǹkan tó bá máa gbà náà máa fún un. Wọ́n máa fọkọ òun lẹ̀ fún òun torí òun lòun ní nǹkan òun. Òun lòun ní kí gbogbo wọn máa bọ̀. Wọ́n rí pé òun tọ́jú kábíyèsí. Òun ní ojú gbogbo wọn ṣe ràn. Tó gbé olúkálùkù ya sáré fọkọ ẹ̀ lẹ̀ tó wá ta mọ́ ọkọ Naomi. Naomi ní this time around òun ò ní fọkọ òun lẹ̀ fún anybody. Olúkálùkù wọn yá tètè bá ẹsẹ̀ ara wọn sọ̀rọ̀ pé ọkọ òun máa jẹ́ títí láéláé. Pé òun ò ráyè gbogbo rádaràda mọ́. Pé òun dúró gidigbi. Àwọn ogun ọ̀run wà lẹ́yìn òun. Wọ́n sọ pé kó òun máa dúró lọ. Pé àwọn ń wo ẹ̀yìn. Àwọn ogun ọ̀run wọ́n fẹ́ bá Naomi fẹ́ kábíyèsí this time around. This new year, new resolution. New year, new system. Wọ́n ní orin ti change àbí ìlú ti yàtọ̀, orin dẹ̀ ti change. Òun ni ọ̀rọ̀ Naomi. Láàfin yẹn, Naomi ní kò sí ohun kan tó máa ní ọ̀hún. Láàfin. Ẹ̀yin tẹ sọ pé kó òun máa dúró gbogbo yín pátápátá lẹ máa gbiná dànù. Orúkọ Jésù. Ẹ̀yin èèyàn mi, yìí máa ṣe kékeré. Torí ẹ̀ mo ṣe ní ẹ jẹ́ kí n gbé lè sí yín létí pé Naomi ti yarí o. Ó lọ́kọ òun máa jẹ́ o. Kò sáwuyewuye, kò sí rádaràda. Rádaràda ti bá 2025 lọ. 2026 lágbára Kristi, ìyanu máa ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni, ìyanu tiẹ̀ ti ṣẹlẹ̀. Ẹ ṣé gan ẹ̀yin èèyàn wa, ẹ bá share, kẹ́ bá like. Kẹ́ dẹ̀ bá fi tókù sí comment section. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye, a kú ọdún ìní o.